lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n la fẹ́ sọ̀rọ̀ sí láàárọ̀ yìí. A orí prógrámù kan lórí ayélujára. Bóyá lóòótọ́ ni bóyá irọ́. Because mi tí ì rí fídíò ibi tí Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀. But a rí lórí post lóríṣiríṣi, Punch gan tẹ̀ ti gbé. Nǹkan tí wọ́n kọ síbẹ̀ tèmi gbọ́, tèmi kà, tèmi ò rí, tèmi ò dẹ̀ gbọ́, ni wípé Ọọ̀ni of Ifẹ̀ fi èèyàn kan joyè ọ̀kan lọ́mọ of Yorùbá land. Wípé Aláàfin Ọ̀yọ́, wípé wọ́n sọ wípé wọ́n fún wọn ní 48 hours láti dá ọwọ́ oyè yẹn, láti dá padà, láti gba oyè yẹn padà. Wípé Ọọ̀ni of Ifẹ̀ kò ní right láti fi anybody jẹ oyè ọ̀kan lọ́mọ yàtọ̀ sí Aláàfin Ọ̀yọ́ nìkan. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n bẹ̀rẹ̀ sí post ẹ̀, inú mi bẹ̀rẹ̀ sí bàjẹ́, inú mi ò dùn. Kí ló dé tí inú mi ò fi dùn ni wípé Òṣùpá kọrin, ó ní kẹ́rú ó mọ́ra ẹ̀ lẹ́rú, kí ìwọ̀fà kó mọ́ra ẹ̀ ní wọ̀fà, kí ọ̀gá mọ́ra ẹ̀ lọ́gàá, kí ọmọṣẹ́ mọ́ra ẹ̀ ní ọmọṣẹ́. Ṣẹ́rí tí anywhere tó bá ti wà, tí ò bá ti sí olórí, wàhálà ni. Mo dẹ̀ ti bá Jagaban sọ̀rọ̀ ilé kan, ìyẹn Tinubu president wa. Nǹkan tí ẹ ń fà lẹ́sẹ̀ ní nílẹ̀ Yorùbá yìí, ó máa kó bá onílé, kó bá àlejò. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílùú Ọ̀yọ́, ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà ní ìlú Ilé Ifẹ̀, ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ ṣe pàdé. Wọ́n ní àgbà ọ̀kín wà lọ́jà, kórí ọmọ tuntun wọ́. Ẹ pé àwọn ìpàdé. Ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí, tó jẹ́ ti tiẹ̀, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Kí ọba Ifẹ̀ pàṣẹ, kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ìtìjú gbogbo Yorùbá ni. Èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wù wá ni, wípé a ò lẹ́kọ̀ọ́. Bó ṣe rí lójú mi nìyẹn. A ò lólórí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́, ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́, ẹ pè pàdé àpérò. Nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ojú ń tì mí. Mi ò kí sọmọ Ọ̀yọ́ o, mi ò dẹ̀ kí sọmọ Ifẹ̀, but ọmọ Yorùbá ni mí. Ẹni tí tó bá dẹ̀ ti fẹ́ tàbá Yorùbá, ó máa ń dùn mí gan. Èjì ogbè ló wà lórí mi yìí. Bí mo ṣe jẹ́ onígbàgbọ́, bí mo ṣe jẹ́ Kristẹni tó, mi ò fi ìṣẹ̀ṣe mi ṣeré. Ẹni tí tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Yorùbá, ó máa ń ká mi lára. Àwọn ọmọ Yorùbá wa náà, ní mẹ́rin tó ṣépè sọ wá. Wọ́n bá dé lóyìnbó, wọ́n máa lọ máa bá ara wọn jà. Bí pé kó máa lera wọn kó níbi iṣẹ́, kó máa gbógun tira wọn. Ẹ̀yin olórí wa náà, òun náà lẹ tó fi àpẹẹrẹ lélẹ̀ yìí. Nǹkan tí a fi ń jẹ olórí fún, kí lọ síwájú lè bá ilẹ̀ Yorùbá ni. Kì í ṣe èmi làgbà, ẹ̀yin lọmọ ọṣẹ́, ẹ̀yin lọmọ ọ̀dọ̀.
kò sẹ́ni bọ́dì tó ń bọ́ ẹnìkejì nínú ilé ẹ̀. Ọọ̀ni ò bọ́ ọba Ifẹ̀, ọba Ọọ̀ni kò bọ́ ọba Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ ò bọ́ Ọọ̀ni. Gbogbo ẹnìkan chairman, ẹnìkan olórí àwọn ọba, àpọ́nlé lásán ni, kò sí èrè kankan bẹ́ẹ̀. Àpọ́nlé lásán ni kéèyàn kan dé kí gbogbo wa dìde fún ẹ káàbọ̀ sà. Sí ìyẹn sọ pé ká má lọ síbi ilé wa ni. Nígbà tó Òṣùpá máa sọ̀rọ̀, ó ní ká dúró ká bẹ̀rẹ̀ ká bá, kò sọ pé ká má ga. Ọlọ́run ló gbé ní ga, ká dọ̀bálẹ̀ fúnra wa, kò ní ká má ga. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ojú ń tì mí, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Ọmọ kékeré ara yín lẹ fi jọba, àti Ọọ̀ni àti ọba Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ kékeré yìí láti fi tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ má lo ẹ̀jẹ̀ yìí láti fi dálẹ̀ Yorùbá rú. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà ilé Ifẹ̀, pera yín. Ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí, sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni, àbọ̀ ń wá wàhálà? Ẹ̀yin ilé Ifẹ̀, ṣé ìrántí yín sí àwọn ọba tí yóò kì í jọba, kì í yan oyè ńbẹ ni? Ẹ ò lè fi èèyàn jẹ oyè ní gbogbo Yorùbá láǹdì ní àbẹ́ẹ̀kọ́ fẹ́ ṣàyọjú ràn. Ẹ jẹ́ ká mọ̀, kólúkálùkù mọ ẹ̀tọ́ ẹ̀. Èní ẹ̀ ń jà yìí, ọ̀la ẹ̀ ń jà yìí, ó ń bí mi nù. I'm not happy. Ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọmọ Yorùbá tó bá ní làákàyè kò lè happy. Nǹkan tó yẹ ká máa gbọ́ nípa àwọn ọba wa ni wípé ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀sẹ̀ fún àwọn ọmọ iléèwé, ó ṣẹ̀ṣẹ̀ kọ́ hospital ńlá kan o sí ìlú Ọ̀yọ́ o, tó jẹ́ wípé àwọn èèyàn bíi 1000 people ló fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀. Ká máa gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó ẹ̀sẹ̀ fún àwọn èèyàn 10 kan ní scholarship o, tó fẹ́ rán wọn lọ sí school ọ̀fẹ́ o. Nǹkan tó yẹ ká máa gbọ́ nìyẹn. Kì í ṣe ní wọ́n jà lórí oyè. Ọ̀la o wọn kì í lágbájá, ọ̀túnla o èmi lo lórí, ìrèní o èmi ni ìrùn. No! Wọn ò fi yín jọba kẹ́ lè dà lérú, wọ́n fi yín jọba kẹ́ lè mú ìlú lọ síwájú ni. Nǹkan tẹ́ wá ń create kéékèèké yìí, tó bá pẹ́ bí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sọra wọn lókùúta. Tí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ ní ìlú òyìnbó, wọn ò ní kíra. Nípa ìwà títí yín nìkan ẹ máa create hatred sílẹ̀ Yorùbá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kó tó dé pé ọ̀rọ̀ yìí máa dá họ́wùhọ́wù sílẹ̀, ẹ tètè wá kankan ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ jẹ́ kí Aláàfin mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀, ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀, ẹ jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀. President Tinubu, I come back to you again. Ọ̀rọ̀ yìí ẹ bá wọn dá sí. Ẹ bá wọn dá sí kẹ́ yanjú ọ̀rọ̀ yìí kó tó lè pọ̀ wá kó lórí oyè. Ipò tí ẹ wà nísìn lẹ lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ pe àwọn méjèèjì. Ẹ ló Aláàfin Ọ̀yọ́, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Aláàfin. Nǹkan tó lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Ẹ ló Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀. Nǹkan tí ò lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Olúkálùkù á mọ right ẹ̀. Ẹ̀dùn bá dẹ̀ wá tàsé àgẹ̀rẹ̀ nígbà yẹn, a jẹ́ pé ẹnìyẹn ló ń wá wàhálà. Instead of èní o ọba kan ń jà, ọ̀túnla o ọba kan ń jà. Ṣé bí àwọn ọba Hausa ṣe ń ṣe nìyẹn? Ṣé bí àwọn ọba ilẹ̀ Ìgbò ṣe ń ṣe nìyẹn? Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká cooperate lẹ́ẹ̀kan. Ta ló ṣépè sọ wá? Ẹ̀yin àgbà, Tinubu Jagaban, ó dọwọ́ yín kọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọlọ́run á fún yín ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí, ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáàrin yín o. Ẹ má bára yín jà o. Àgbájọ ọwọ́ wọn la fi sọ̀yà o. Ire o. Ọba 10, ìgbà 10. Ọba tó dórí oyè tó dá ẹ̀ lóru, orúkọ ò lè parẹ́. Eléyìí tó dórí oyè tó túlù ṣe, orúkọ ò lè parẹ́. Ẹ̀yin àgbààgbà, ẹ sọ ẹ̀tọ́ olúkálùkù fún. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba yìí, inú bí mi. I'm not happy with it. God bless you. Ọba Solomon ọba àgbáyé ló sọ̀rọ̀. Ire o. Ilẹ̀ Yorùbá
a ò ní padà sẹ́yìn o, iwájú iwájú la máa lọ o. Pó àṣẹ́gun.